olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ iṣẹ́ pàtàkì fún gómìnà àná ní ìpínlẹ̀ Ondo olóògbé Olúwarótìmí Akeredolu eyín the ex-special adviser on special duty to the former governor of Ondo State late Rotimi Akeredolu eyín ọ̀gbẹ́ni Doyin Ọ̀dẹ́bọ̀wálé ó mà ti sọ̀rọ̀. Bàbá náà ti gbẹnu sí máìkì o lórí ìjà àgbà tó ń lọ láàrin ọ̀nìrìṣà àrólé Oòduà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ tí ọ̀nàrẹ́bù Doyin Ọ̀dẹ́bọ̀wálé tó sì ti jẹ́ kó di mọ̀ wípé ìjà àgbà táwọn bàbá méjèèjì náà ń jà wípé kò ṣe nǹkan tó yẹ kó máa jà lásìkò yìí. Ẹ rántí pé lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún ó ní ìjà máa bẹ̀rẹ̀ láàrin Ọọ̀ni àti Aláàfin Ọ̀yọ́ nígbà tí Aláàfin tó fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé wípé kí Ọọ̀ni Ilé-Ifẹ̀ kó gba oyè ọ̀kanlọ́mọlẹ̀ Yorùbá tó fi gbajúgbajà oníṣòwò ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni olóyè Dọ̀tun Jubril Sànúsí kó gba oyè náà nítorí pé ní gbogbo ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ nìkan ló láṣẹ láti fi èèyàn joyè ilẹ̀ Yorùbá ó lọ́ọ̀ni kò láṣẹ láti fi èèyàn joyè ilẹ̀ Yorùbá ju Ilé-Ifẹ̀ tó ń jọba lórí lọ nítorí pé Aláàfin gan òun ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ló mà di wàhálà tó di pé Aláàfin Ọ̀yọ́ ó fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ ní wákàtí 48 hours èyí tó jẹ́ ọjọ́ méjì wípé kó fi gba oyè náà lọ́wọ́ Dọ̀tun Sànúsí bí bẹ́ẹ̀ kọ́ kó faramọ́ nǹkan tí òun bá ṣe tàbí tójú ẹ̀ bá rí. ṣá o nígbà tí ọjọ́ méjì pé Aláàfin Ọ̀yọ́ kò gbé ìgbésẹ̀ kankan bó tilẹ̀ jẹ́ pé ìròyìn lọ pé ọ̀pọ̀ àwọn alágbára Nàìjíríà àtàwọn àgbà ńlẹ̀ Yorùbá náà ti pe Aláàfin àti Ọọ̀ni pé kí wọ́n gba àlàáfíà láàyè ṣùgbọ́n tọ́rọ̀ náà tó sì ń jà rìnrìn táwọn ọmọ Yorùbá tí wọ́n sì ń fà á láàrin ara wọn gidigidi. ṣá o nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí Doyin Ọ̀dẹ́bọ̀wálé nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe fún lórí Channels Television ló ti jẹ́ kó di mọ̀ o wípé ọ̀rọ̀ náà kò yẹ kó di wàhálà ó ló yẹ kí àwọn ọba náà kán lọ máa yé wọn. Ó ní gbogbo agbára àtijọ́ táwọn ọba méjèèjì tí wọ́n ń pọ́nlé ó ló ti kọjá ó ló yẹ kí wọ́n mọ̀ pé inú lẹ́tà ìfinijoyè tí àwọn gómìnà ìjọba ìpínlẹ̀ tó ti jọba tí wọ́n fún àwọn méjèèjì ó yẹ kí wọ́n mọ̀ pé agbára àti àṣẹ wọn gbọ́n kọjá ìjọba ìbílẹ̀ lọ àti pé alága ìjọba ìbílẹ̀ lásán ìyẹn local government chairman ó lágbára ju àwọn ọba méjèèjì lọ. Ó ní kí wá ní àríyànjiyàn àti wàhálà tí wọ́n ń fà láàrin wọn. Doyin Ọ̀dẹ́bọ̀wálé tó jẹ́ kó di mọ̀ wípé bí Aláàfin Ọ̀yọ́ náà bá ti ń sọ̀rọ̀ Ọ̀yọ́ àtijọ́ ìyẹn Ọ̀yọ́ empire tí ó ní agbára kọjá sísọ tó ń darí gbogbo ilẹ̀ Yorùbá ó ní Ọ̀yọ́ ọ̀hún dà lásìkò yìí ó ní ó yẹ kí gbogbo àwọn ọba náà ti mọ̀ pé agbára kò sí lọ́wọ́ àwọn abẹ́ ìjọba ìbílẹ̀ lásán ìní wọ́n wà tó sì ní eléyìí kò yẹ kó fa ìjà àgbà kankan mọ́.